Hmm. Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Ó ga o. Ó ga o. Báṣìrí Sátánì máa máa tú. Níyẹn táṣìírí èṣù ò ní bò mọ́ wa lórí lágbára ẹ̀jẹ̀ Jésù tí àwa àtàwọn ọmọ wa àti gbogbo ẹbí wa. Àṣírí èṣù ò ní bò mọ́ wa lórí. Bọ́lọ́run ṣe máa máa tú àṣírí Sátánì ni. Gbogbo àwọn ọ̀tá wa wọ́n máa kọjú ìjà síra wọn. Bíbélì ti sọ pé ó ní Olúwa, Bíbélì sọ wọ́n ní kí Olúwa gbógun tàwọn tó gbógun tiwa kó fi ìjà fáwọn tó ń bá wa jà. Ká dí asà àwọn àtàpátá mú kó dìde fún ìrànlọ́wọ́ wa. Ọlọ́run ti dìde fún ìrànlọ́wọ́ Mariam. Àwọn ọ̀tá Mariam wọ́n ti kọjú ìjà síra wọn. Wọ́n ti ṣera wọn ní báṣubàṣu. Bẹ́ẹ̀ ni Sátánì ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó máa ṣe wọ́n báṣubàṣu. Báṣubàṣu Sátánì ni ó máa ṣe wọ́n báṣubàṣu. Nígbà tí ìdájọ́ Ọlọ́run bá ti dé, a wá fún Sátánì láàyè láti ṣe gbogbo àwọn ọ̀tá Naomi ní báṣubàṣu. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi, ó ga o. Ìyàwó bàbá rọ́pò, that is stepmother Kábíyèsí Èṣe. Àṣírí wọn ti tú. Ṣé mọ̀ pé ìgbà kan bàbá rọ́pò ó ti yarí fún pé tó yá pé Naomi ló fẹ́ fi bá wọn ta yín. Tó bá pé ó fẹ́ bá òun ta, ó fẹ́ fi Naomi ta yín pé kì í ṣe ìlú yìí, kì í dè ṣe orin ìlú yìí. Kíákíá pé kó padà sí ìlú ẹ̀, kó padà síbi tó ti ń bọ̀. Ó gbọ́dọ̀ padà sí ìlú ẹ̀ o. Torí bí Naomi ṣe wà yẹn, òun ò lè ever fi Naomi ṣeré. Òun ò ever fi Naomi ṣeré torí ó dàbí ẹni bí ọkàn òun ni. Ṣé rí Naomi yẹn tí bàbá parọ́ bàbá tẹ̀ tí ń rí Naomi, ó ń rí gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ òun. Ó dúró ní ìdúró pé ìyá àwọn ọmọ òun. Torí bàbá yẹn kò lè ever gbàgbé ìyá àwọn ọmọ òun láti sì ìyá àwọn Kábíyèsí. Ibi tó jẹ́ pé ó dùn bàbá yẹn dé gungun, ẹ rò pé bóyá nǹkan mi ni. Ẹnìkan bá sọ pé òun fẹ́ fi bàbá yẹn, ó fẹ́ fi Naomi ta fẹ́lẹ́fẹ́lẹ́ pẹ̀lú bàbá yẹn ni ò ní gbà. Bàbá yẹn gbogbo nǹkan tó bá máa gbà ni bàbá yẹn máa fún. Torí ẹ̀ ló ṣe bínú sí ìyàwó ẹ̀ gidi gan. Ó máa bínú gidi gan, kì í ṣe kékeré o. Bàbá sọ fún ìyàwó ẹ̀ pé kó pack house. Òun ò ṣe mọ́. Tó bá pé ó fẹ́ fi Naomi fi bá wọn ṣeré, òun ò ṣe mọ́. Pàápàá jùlọ tàbí ní ká wò. Oh my God. Pé Kábíyèsí, òun ò lè fi àwọn ọmọ òun bá ìyàwó kankan ṣeré o. Kò lè fi Kábíyèsí bá wọn ṣeré, kò dẹ̀ lè fi tadé ní káwọ̀ bá wọn ṣeré. Ká má tí ì sọ pé ìtó dàbí ìyá àwọn ọmọ òun. Ìyá àwọn ọmọ òun ni. Queen ti di ọmọ bàbá, ó dẹ̀ ti di Queen Naomi, ó ti di ọmọ bàbá, ó dẹ̀ ti di ìyá àwọn ọmọ òun. Bẹ́ẹ̀ ni. Ẹ rí tí wọ́n wo bàbá ṣoṣo, tí bàbá tó ń wo Naomi ṣoṣo tó ní màmá létí ìyàwó ẹ̀ tó ti kú ló bá ní kí ọ̀pọ̀lọpọ̀ pé màmá yẹn ò sí láyé o. Màmá yẹn pẹ̀lú spirit ó fi ń dáàbò bo àwọn ọmọ ẹ̀. Ó fi ń ràdàbò gbogbo àwọn ọmọ ẹ̀. Ó ní kó mú, ó ní ìlẹ̀kẹ̀ òun. Ìlẹ̀kẹ̀ tó òun ní pé kí wọ́n mú lọ kó tọ ìyàwó ẹni ìtàn lọ́kàn lọ fún. Pé Queen Naomi ló tọ́ sí kan mú fún. Wọ́n dẹ̀ ṣe. Ẹ kàn ń gbógun ti Naomi lásán ni. Ẹ̀yin èèyàn iṣẹ́ ìkà yìí, ẹ̀yin ẹni iṣẹ́ ẹbí. Ẹ kàn ń gbógun ti Ọlọ́run ti dá Naomi. Ó ti gbé Naomi ga gbogbo ẹ̀yin oníṣẹ́ ẹbí, ó ti gbé ga. Ó ti gbé ga. Láàfin yẹn wọ́n ti mọ̀ pé tí Naomi bá dé òkùnkùn láti paradà. Ó ní kólóbá tó ń sá kiri yẹn o. Ní Mariam bá ránṣẹ́ pé ìyàwó bàbá rọ́pò kó máa bọ̀. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ o. Pé kó máa bọ̀. Ó rò pé as usual tó máa pè pé ó yá jẹ́ kí a ṣe báyìí ká ṣe báyìí. Bọ́n ṣe máa ń dìmọ̀ pọ̀ tán fi ń ṣiṣẹ́ ẹbí wọn sí Naomi. Ẹ̀tí ńgbà tó Ọlọ́run ò dẹ̀ gbà ń kọ́. Ọlọ́run káre. Ọlọ́run ló ní kí ká ní Ọlọ́run. Ẹni tó bá ní Ọlọ́run ó máa fi rẹ̀ fún ìyà jẹ. Ó fún rẹ̀ fún èṣù láti fi tàràkà àti láti fi dá lóró.
Ọlọ́run ò ní jẹ́ kí arógun ogun tí Sátánì máa fi dá wa lóró. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò tiẹ̀ lè jẹ́. Bẹ̀tẹ̀ má jẹ́ ká ṣe àfọwọ́fà. Torí àfọwọ́fà ló máa ń gbẹ̀yìn gbogbo irú iṣẹ́ ibi báyìí. Irú iṣẹ́ ibi yẹn ló máa àfọwọ́fà. Àfọwọ́fà. Nígbà tí Ọlọ́run ti dá yín dáadáa, tẹ wá ń fọwọ́ yín fa ìfàkúfà. Kí ló dé? Ẹ rí náà kànga. Ẹ tí ì dá kan mọ̀. Wọ́n ní ìyàwó bàbá rọ́pò wá sọ pé láyé irú ò gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́. Mariam, ọwọ́ ẹ̀ ni kò yá dúró sí. Òun náà sì dúró sọ́wọ́ tòun. Orí nǹkan tó ṣẹlẹ̀ sóhun ní ẹjọ́ mélòó yìí kan tí bàbá rọ́pò fojú òun rí. Wọ́n ní ilé ọkọ tóun wà pé wọ́n ní kò tiẹ̀ tí ju 10 years lọ. Ó yà mí lẹ́nu orí íńtánẹ́ẹ̀tì àgbọ̀ náà ni o, íńtánẹ́ẹ̀tì láti gbọ́. Wọ́n ní ó ló ní ilé ọkọ tóun wà tó jẹ́ pé kò tí ju 10 years. Ní òun rí ojú kúkan bàbá. Bàbá ní òun máa dá padà. Wọ́n ní bàbá ti lọ report fún àwọn aráàlú wọn. Bó ti débẹ̀ ó ti sọ pé wọ́n dá owó orí ọmọ àwọn padà. Òun ò ṣe mọ́. Òun ò fẹ́ kí ìyàwó túláàsì wá pa ọmọ òun, that is Tádéníkáwò àti ìyá Tádéníkáwò. Torí ẹ̀mí òun ni wọ́n. Wọ́n ní kan sí wọ́n ní bàbá yẹn ẹ ṣáà mọ̀ gbogbo ìgbà èèyàn mi tẹ́ bá gbàgbé tí bàbá yẹn yarí fún ìyàwó ẹ̀. Kẹ́dẹ̀ máa wo kábíyèsí aláàánú bàbá aláàánú wọ́n lòun ló gbèjà. Òun ló tún gbèjà ìyàwó bàbá rọ́pò. Nítorí action tí bàbá yẹn take bàbá yẹn gbóró gidi gan. Wọ́n ní bàbá yẹn iná ti fẹ́ jáde lójú bàbá yẹn níbi bàbá yẹn ṣe. Wọ́n ní ìyàwó bàbá rọ́pò kó fẹ́ faint. Wọ́n ló fẹ́ faint ni. Ṣé kò faint ni? Kí kábíyèsí tó dá sí. Pé bàbá ẹ jẹ́ ká fún ní second chance. Pẹ̀lú gbogbo gidi tí bàbá túlẹ̀ fún. Gbogbo rògbòdìyàn wàhálà tí bàbá yẹn dá lẹ̀ fún. Ìyẹn gan bà lẹ́rù. Wọ́n ní bàbá yẹn kò dàbí kábíyèsí. Ó dàbí pé kábíyèsí màmá wọn ló jọ màmá wọn nínú tútù. Wọ́n ní bàbá stand on his word pé láyé kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ló gbà. Kábíyèsí onínú fùfù ni inú ẹ̀dẹ̀ rọ̀. Kábíyèsí lágbára Ọlọ́run. Ààfin yẹn àbí orí throne tẹwà yẹn ẹ gbó ẹ̀tọ́ ẹni tó bá sọ pé òun fẹ́ robì sí yín tó ń ro ikú sí yín òun gan ló máa gba kú yín kú. Lágbára Kristi ọba ìyá mi. Kábíyèsí is a man of God. Ọlọ́run èèyàn bí Ọlọ́run ni. Àbọ̀ Ọlọ́run á dájú. Ẹ jèrè Naomi náà jèrè. Ọgbọ́n ìmọ̀ àti òye tó fún Solomon ní ọjọ́ kìíní àná òun lọ́lọ́run máa fi fún ẹ̀yin kábíyèsí. Bẹ́ẹ̀ ni ìlú arójú ọ̀nà aráyè ìyẹ̀mí àti ìyàwó yín Naomi tọ́lọ́run ti kọ́ papọ̀ lágbára Kristi. Ìyanu á máa ṣẹlẹ̀ láàrin yín. Ẹ rójú ráyè fi ṣe ìjọba yín. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Naomi wọ́n máa dirú wọn máa dìgbà fún yín. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ní wá wọn tì ẹ ní wá Naomi tì. Gbogbo ẹ̀dùn ọkàn yín lọ́lọ́run máa bá yín. God will reach all your heart desire in the mighty name of Jesus. Thank you, Father. Thank you, Son. Thank you, Holy Spirit. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Kò ń dùn kó pọ̀ ṣókí lọ bí pé ọ̀rọ̀ pọ̀ ń bẹ o. Mẹ̀tẹ̀jẹ́ ká fi ṣàríkọ́gbọ́n. Bẹ́ẹ̀ ni ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Arọ́pò àti ìyàwó ẹ̀ wọ́n ti pòṣàn pẹ̀tì. Wọ́n ní ìyàwó bàbá Rọ́pò ti sọ pé ó sọ fún Mariam pé jọ wá anything concerning Mariam mi ò bẹ́ ṣe bímọ. Mi ò ṣe àṣepapọ̀ ìbímọ fún Naomi. Òun ti yan kọ̀ọ̀kan òun ti kúrò ńbẹ̀ lága. Má worry wọ́n ní ó ti ra mọ́tò fún ìyàwó bàbá Rọ́pò yẹn Mariam. Ó lóun á dá mọ́tò tó rà àti owó tó fún òun á dá padà. Tó bá jẹ́ pé bàbá ìyá yẹn gan ní long throat. Wọ́n ní kábíyèsí ẹ wo 70th birthday tó ṣe níjọ́ yẹn. Bàbá yẹn kábíyèsí ra mọ́tò fún. Kí ló láti máa gba nǹkan lọ́wọ́ Mariam nítorí pé ìfisí tó pa wọ́n pọ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọlọ́run ṣeun tó fi takò wọn tó fi tú àṣírí wọn.
ẹ ṣé ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.